èmi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá èmi mi ò ṣe ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ but mo ní respect fún Awólọ́wọ̀ ibikíbi tí Awólọ́wọ̀ bá sì wà mo máa ń lọ ọbẹ̀ ibi mẹ́ta ni ní òkè bọ́lá àbí máa wọlé ẹ̀ lọ máa mu stout Guinness stout máa sì bá ágùn máa jáde ọ̀rẹ́ mi Professor Ògúnmọ́lá yóò máa sọ pé bàbá ń wá ọ màá ní bàbá ṣé òótọ́ lẹ̀ ń wá mi bàbá ní ọmọ lulú mò ń wá ẹ̀ wájú ẹ̀ mi máa ní bàbá ẹ̀ lè wọlé àwọn òkúrọ̀ lè wọlé ìbò ní Nàìjíríà a ní sọ dáa kí èèyàn jẹ́ òkúrọ̀ ni máa ní bàbá tí èèyàn bá jẹ́ òṣèlú wọn láti lè kúrọ̀ díẹ̀díẹ̀ ẹ wo ọmọ yín èyí tó mọ òṣèlú ṣe jù nínú wọn kì í ṣe Omiṣadé ò kì í ṣe Bọ́lá Ìgè kankan àwọn tó mọ òṣèlú ṣe jù ní Alábí Yẹ́lò Bísí Ọ̀nàbànjọ mo ní ó kọ̀wé ní fi ń kọ̀wé màá ní bàbá ayé kò tọ́ ní ó kọ rẹ̀ lórí ìwé ayé kò tọ́ òótọ́ lẹ́yìn ń sọ nígbà gbogbo wọn ò ní mú yín ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ ẹ sọ ní tẹ́ ẹ ṣe fún ọ ẹ dà ìlú tó yẹ pé ìlú foundation rẹ̀ ó lé ní ó lè ọlọ́ṣà ni wọ́n fi ṣe foundation lù ẹ wà máa sọ pé àwọn ẹni tí wọ́n fẹ́ kó di olórí Nàìjíríà ẹni tí ó sì kìíní tí wọ́n padlock tí wọ́n ṣe síwájú Central Bank ẹni tí ó jẹ́ kó wà ní ṣíṣí láàjìn ni wọ́n fẹ́ wọn ò fẹ́ tí ó jẹ́ kó wà ní títì ẹ̀yin tẹ́ máa ní kí wọ́n máa balance bí àwọn bank tí wọ́n bá ṣe ní aago mẹ́jọ wọ́n ṣàdúrà wọ́n ṣe kí wọ́n tó bá di aago mẹ́rin wọ́n tì kí àwọn tó wà ń bẹ̀ commercial kí wọ́n tó lọ ilé yóò tó aago mẹ́fà sí méjì wọ́n máa balance lójoojúmọ́ ẹ̀yin fẹ́ kí wọ́n máa balance Central Bank báwọn wọn ò fẹ́ bẹ́ẹ̀ àwọn ò fẹ́ nǹkan tí ó balance ẹni tí ó bá jalè yóò láti mọ ìwé dàrú